a kú oríire ọgọ́rùn ọjọ́ lórí ìtẹ̀sán tilẹ̀ Ògbómọ̀ṣọ́. nípa ìkókó kì í ṣagbára lọ̀rọ̀ ṣe rí bó ṣe rí. kì í ṣe nípa ipá tàbí agbára ṣùgbọ́n ìlọ́wọ́sí ọba òkèní His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè Òrumọgẹ the third pé ọgọ́rùn ọjọ́ 100 days lórí ìtẹ́ ìṣẹ̀ǹbáyé ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọba àkọ́kọ́. àtùpà tó wà lórí òrùlé ni ọba Ghandi. ìlú tí a tẹ̀dó sórí òkè téńté ni ọba Afọlábí Ọláoyè. ìràwọ̀sán gangan tí bà àwọn àgbàlẹ́rù ní olú ọmọ tó di olú ọba nínú ọmọ Òrumọgẹ. 19th December 2023 ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ His Excellency Engineer Ṣèyí Mákindé gbé ọ̀pá àṣẹ pẹ̀lú ìwé àṣẹ lé ọba Ghandi lọ́wọ́ pé gbogbo àkóso ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dọ̀wọ́ ọba ìtẹ̀síwájú. ìdí nìyí tí ọmọ ọba Akin Oladele David ààrẹ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lọ́kùnrin lóbìnrin ní àríwá Amẹ́ríkà Ògbómọ̀ṣọ́ sons and daughters in North America ọmọlé oníjù nísàlẹ̀ bọ́láńtà mọ̀sífà Ògbómọ̀ṣọ́ fi ń kí ọba wa His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè Òrumọgẹ the third pé ẹ kú ayẹyẹ ọgọ́rùn ọjọ́ 100 days lórí ìtẹ́ ìṣẹ̀ǹbáyé ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. ìgbà yóò tù wá lára ìgbà àlewà yóò máa lé sí àlàáfíà nílẹ̀ Ògbómọ̀ṣọ́. ọpẹ́ ni fún ọ.